ọwọ́ ọlọ́pàá tẹ Adigunjale méje ilé ìtajà kan ni wọ́n lọ fọ́. Àwọn géńdé méje lọ́wọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti tẹ̀ báyìí. Ilé ìtajà ńlá kan tó wà ní Ìwòrókò Èkìtì ni wọ́n lọ fọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ṣàlàyé pé àwọn Adigunjale méje náà ni wọ́n ti ń da agbègbè ọ̀hún láàmú, pàtàkì jùlọ Adó Èkìtì àtàwọn ìlú míì tó yí i ká láti ìgbà díẹ̀ sẹ́yìn. Ó ní lọ́jọ́ tọ́wọ́ tẹ àwọn ọ̀daràn náà, ẹnìkan tí wọn kò fẹ́ dárúkọ rẹ̀ ló déédéé pe àwọn pé àwọn Adigunjale ti ya wọlé ìtajà kan tó wà ní Ìwọ̀rọ̀kọ̀ Èkìtì. Abutu ní bí àwọn ṣe gba ìpè náà tán ni àwọn agbófinró ti lọ sí àgbègbè ọ̀hún tí ọwọ́ sì tẹ méje lára àwọn ọ̀daràn náà. Àwọn méje ọ̀hún ni Don Hundetupo ẹni ọdún 25, Kókà Hakeem ẹni ọdún 16, Adéwálé Ọlátúndé ẹni ọdún 21, Ọláṣílé Bùkúnmi ẹni ọdún 25, Ajílẹ̀yẹ Deborah ẹni 30 ọdún, Paul Jonati ẹni ọdún 22 àti Òjó Michael ẹni ọdún 29. Abutu sọ pé nígbà táwọn fi ọ̀rọ̀ wá àwọn ọ̀daràn náà lẹ́nu wò, gbogbo wọn ni wọ́n jẹ́wọ́ ní tẹ̀sán ọlọ́pàá pé lóòótọ́ làwọn ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún. Bákan náà ló ṣàlàyé pé wọ́n dárúkọ Akínlẹ̀yẹ Òjó, ẹni táwọn ọlọ́pàá ti ń wá tipẹ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún. Ó wáá fi kún un pé àwọn agbófinró ti bẹ̀rẹ̀ ìwádìí láti mú àwọn yòókù wọn kí wọ́n lè fojú wọn winá òfin. Bákan náà ló ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti ṣèlérí láti rí i pé àwọn Adigunjale kò ríbi dúró sí nípínlẹ̀ Èkìtì. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.